So ní ìtẹ̀síwájú pẹ̀lú tá à ń bá lọ nínú ìwé Garment of Compassion a kà lọ́sẹ̀ tó kọjá lọ fúnra wa review tí àwọn àfáà wa àwọn ọ̀gá wa Dr. Musa Muhammad Rabi tí wọ́n kọ nípa ìwé náà. So ní alẹ́ tó níbi idhnillahi ta'ala a máa kà fúnra wa ọ̀kan nínú review àwọn àfáà wa àti àwọn ọ̀gá wa bákan náà Dr. Yusuf Ayipo tí wọ́n jẹ́ senior lecturer ní Kwara State University Kwasu ní Malete BBI abẹ́lẹ́ ọba àlekẹ́lẹ́ kó bá ṣàlékún dára fún wọn. Ìgbà táwọn náà ń sọ̀rọ̀ nípa ìwé gá. Malaysia ni wọ́n wà báyìí. Allahu akbar. wọ́n ṣe postdoc wọn ní. Allahu akbar. Abẹ́lẹ́ ọba àlekẹ́lẹ́ kó má ṣàṣe níwọ̀n fún wọn kó ṣe níwọ̀n fún wọn kó fi ṣe sábàbí dáadáa àti sábàbí àgbéga kó fi ṣe fún wọn. Àmín. Innahu waliyyu dhalika wal qadiru alayh. Ìgbà tí àwọn náà ń sọ̀rọ̀ nípa ìwé Garment of Compassion yìí gbogbo ohun tí àwọn èèyàn ti sọ wá látẹ̀yìn òun náà làwọn náà tún rìpítì torí pé kò sí ẹni tí ó gbàwé ìmú tí ó kà àfi kó testify sí wípé no tọ́pìkì tí ìwé yìí àdírẹ́sì tí ìwé yìí àdírẹ́sì gangan àwọn nǹkan tó jọ wípé a gbọ́dọ̀ máa bára wa sọ ni a gbọ́dọ̀ fílẹ̀ fún àwọn èèyàn láti kàn máa wá nawọ́ gé káàkiri torí pé táwa ń rò wípé kò ṣẹlẹ̀ nínú community wa ń ṣẹlẹ̀ ìmọ̀ bóyá ẹ̀ ń follow post àfáà yìí lórí Facebook Abu Musab Yusuf Ozemoya rẹ ẹ wo àwọn anonymous táwọn èèyàn ń sẹ́ndì sí wọn ẹ wo oríṣiríṣi nǹkan táwọn èèyàn ń sọ pé àwọn ń dánwò lẹ́ni tó ti wà nù gbéyàwó àtẹlómìnà tí ò tiẹ̀ tí ì lọ́kọ àbẹ́lómìnà tí ò tiẹ̀ tí ì níyàwó rárá so káwá máa dọ́gbọ́n pa máa bí pé nǹkan bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ tó sì jọ pé ìdílé sì ń dàrú ìdílé mi gan ò dàrú personality ẹlòmíì ó ti ń bàjẹ́ ìmánì tí ń yòwò díẹ̀díẹ̀ lára ẹlòmíì. tí ò bá sọ opportunity anonymous pé káwọn èèyàn hide ara wọn kí wọ́n fi information yẹn jáde wọn ní sọ. ẹlòmíì ò ní sọ jáde yóò ní tí ń bá fínra sí lágbára gan. so lára tí Dr. Ayipo náà wá sọ náà ni wípé ìwé yìí iṣẹ́ àló ṣe pàtàkì fún wa ká mọ̀ wípé àwọn barista wa tọ́lọ́run ọba àlekíọ́lá inspire wọn láti kọ ìwé yìí Ọlọ́run fẹ́ lò wọ́n ní sábàbí láti fi right ọ̀pọ̀lọpọ̀ wrong tó ti wà nínú umma yìí nípa ọ̀rọ̀ ìgbéyàwó dènà torí wípé àdìsí anábì sallallahu alayhi wa sallam ó fi múlẹ̀ wípé anábì sallallahu alayhi wa sallam sọ pé inna fi hadhihi dunya mata'a wa khayru mata'iha imra'atun salihah anábì ní ayé yìí lọ́wọ́n bá lékè ọlá tó ní ká mọ̀ wà nù rẹ̀ yìí ayé ìgbádùn ni lára tó wá jẹ́ ìgbádùn nínú ilé ayé yìí òun náà ni ìyàwó tó dáa so níbi tí gbogbo nǹkan yìí tó ti bẹ̀rẹ̀ kó tó di pa máa wọ inú wípé tọ̀ ìbálòpọ̀ ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó òun náà ni pé kẹ́ni tó jọkùnrin kó ṣe àṣàyàn obìnrin tó dáa bẹ́ẹ̀ náà lẹni tó jóbìnrin náà kó ṣe àṣàyàn ọkùnrin tó dáa so tá a bá ń ka hadithi fún àwọn ọkùnrin wa wípé ànábì ni tó ń ká olùmọ̀ àtúlẹ̀ àrùbáyìn pé ànábì èèyàn máa ń fẹ́ obìnrin nítorí rí ìdí mẹ́rin kan a lè flip hadith yẹn náà fún obìnrin náà wípé anabi sallallahu alaihi wasallam ní èèyàn máa ń fẹ́ ọkùnrin àbí èèyàn máa ń gba proposal látọ̀dọ̀ ọkùnrin nítorí ìdí mẹ́rin kan so anabi sì sọ wípé fadfar bidhati din tarbati yadak anabi ní èyí tó lẹ́sìn nínú ọkùnrin òun ni kó lọ fún tó bá lọ fún èyí tó lẹ́sìn nínú ọkùnrin ó jèrè látara rẹ̀ tó gbóhùn tá à ń sọ yìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí náà kò sẹ́nìkan kan téèyàn lè ṣe pẹ̀lú tí ó fihàn lọ́kàn balẹ̀ pé tí mò ń ṣe yìí o in tó tọ́nà bọ́lọ́mọ bá rí pé láti fi bá Ànábì sallallahu alaihi wasallam ṣe fẹ́ ni àfẹ́ni tó bá jọ wípé òun náà bìkítà nípa ẹ̀sìn rẹ̀ tó gbẹ́ ni tí ò bá bìkítà nípa ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ gbogbo nǹkan lọ ni. of course a ti rí kódà náà àwọn tán jẹ́ mùsùlùmí gan láwọn obìnrin tí wọ́n mú complain wá fáwọn tí wọ́n jẹ́ marriage counselor wípé àwọn ẹlòmíì ẹni tí Ọlọ́run fóun lọ́kọ ìntọ́lọ́wọ́n ọba àlékiọlá ṣe léèwọ̀ ní request látọ̀dọ̀ tòun àti obìnrin tó sọ wípé ìntọ́kọ̀ òun fẹ́ lọ́dọ̀ òun ni pé ó lóun fẹ́ gba ẹ̀yìn wọlé sóun lára òun sì ń sọ fún wípé àyìnkan báyìí ò bójú ìwọ náà mọ̀ pé nǹkan yìí ò tọ́ ọkọ sì ń sọ fún pé tó bá ti mọ̀ pé òun ò lè ṣe kó fọwọ́ múra rẹ̀ tọ́lọ́run sì là á mọ́lẹ̀ báyìí pé nǹkan báyìí kì í ṣe tó bójú haram ni Ànábì sallallahu alaihi wasallam náà jẹ́ kó yé wa bẹ́ẹ̀ so ẹni tó bá jọ pé kò fẹ́ ni tó lẹ́sìn ara arú àwọn ìdájúkọ tí ó máa dájúkọ òun lélẹ́yìí ni tó bá wá jẹ́ ní nǹkan tó jọ wípé ó máa ń gbọ́rọ̀ sáwọn èèyàn lẹ́nu tó bá sọ fún bóyá ó lè gbọ́ àmẹ́lòmíì tí ò bá gbọ́ òun lè ti láwọn nǹkan títí máa ń wò tẹ́lẹ̀ sẹ́yìn
àbáwọn nǹkan títí máa ń ṣe tẹ́lẹ̀ sẹ́yìn nínú rádaràdá pé òun ló tún fẹ́ gbé wọ inú ìgbéyàwó ni ló ṣe pàtàkì kẹ́lòmíì náà kó kọ́ ẹ̀kọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà láti rí inú ọkùnrin tó yẹ kó ní ju ìyàwó ẹyọ kan lọ bóyá méjì ló ní tóun náà sì tún máa sọ wípé òun fẹ́ wà papọ̀ pẹ̀lú àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà. Eléyìí náà sì bójúmu nínú òfin ẹ̀sìn eléyìí náà bójúmu ó ní tíṣẹ̀ríà ìsìláàmù là kalẹ̀ nípa pé bó o la àwọn Sheikh Sàwùmí ṣàlàyé rẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ pé obìnrin àtobìnrin ò gbọdọ̀ síra lẹ̀ síra wọn bẹ́ẹ̀ náà lọkùnrin àtọkùnrin ò gbọdọ̀ síra lẹ̀ síra wọn. Ìwọ tó bá wá jọkọ tó níyàwó méjì tó wá ń sọ pé ó fẹ́ máa wà pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ méjì lẹ́ẹ̀kan náà báwo ni ò ṣe ní síra lẹ̀ síra wọn. Eléyìí sì ní tí òfin Islam tó ṣe kíni tó tako ni. So àwọn nǹkan tí ìwé yìí àdírẹ́sì lára tí àwọn dókítà wa tí wọ́n sọ nìyí pé tọ̀ àwọn grey areas tẹ́lómi máa wò pé àbí kíní yìí lọ ni àbí ò lọ ni àtèyí tó lọ nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ àtèyí tí ò lọ nínú ọ̀rọ̀ ìbálòpọ̀ ìwé yìí àdírẹ́sì kì í wá ṣe wípé ọ̀rọ̀ ìbálòpọ̀ nìkan òun ni tí ìwé yìí àdírẹ́sì ìwé yìí náà sọ̀rọ̀ nípa pé tọ̀ ìgbéyàwó báwo lèèyàn ṣe ń gbé láàrin ọkọ àti ìyàwó báwo lèèyàn ṣe ń gbé torí pé nínú ìgbéyàwó nítòótọ́ gẹ́gẹ́ bá barista wa ṣe máa ń sọ ìwọ tó bá lọ lọ́kọ kì í ṣe ráìsì ló jẹ rí tán ní kó lọ jẹ lọ́dọ̀ rẹ̀ àbámọ̀là ló jẹ rí tán ní kó lọ jẹ lọ́dọ̀ rẹ̀ nǹkan kan náà lọ sí lọ́dọ̀ rẹ̀ àmọ́ tí o lọ sí lọ́dọ̀ rẹ̀ nì kì í ṣe pé ojoojúmọ́ náà ni ó máa ṣẹlẹ̀ kì í ṣe pé ojoojúmọ́ náà ni ó máa wáyé ṣùgbọ́n lásìkò gbà táwọn nǹkan yẹn ò bá wáyé ni àwọn nǹkan wo ni ó máa lọ láàrin ọkọ àti ìyàwó tí ó sì tún jẹ́ kí inú ilé kó ṣe kíni kó gún régé èèyàn kan nígbéyàwó sílé kó wá máa wò bí sigidi kò sí ọ̀rọ̀ tó ń bá sọ kò sí ìmọ̀ràn kan tẹ́jọ́ ń dá papọ̀ kó wá jẹ́ pé nígbà tó bá ti wá ní bùkátà sí nìkan ló wá máa náwó sí pé kó máa bọ̀ wá eléyìí náà lára àwọn nǹkan tá a kọ nínú ẹ̀kọ́ nínú ìwé yìí náà ni bẹ́ẹ̀ láì dáa. náà gbogbo àwa tí a bá fẹ́ pè sórí ètò láti ilé a lè pè sórí 09072386975 àbí 08134644877 so àwọn ọ̀rọ̀ lẹ́gbọ́ tí a ti sọ kalẹ̀ yìí nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú àwọn ìdílé mùsùlùmí tó bá jẹ́ pé àwọn ìdílé tí èsì ti mùsùlùmí ni àbá tó mọ̀ sọ pé kò kàn wá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbà tó bá jẹ́ pé láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn èèyàn ń sẹ́ndì anonymous message lóríṣiríṣi tó yẹ pé tẹ bá ká mí gan báyìí ẹ̀rọ ọlọ́run bá yẹn pé sírú eléyìí ń ṣẹlẹ̀ so ẹ dákun ẹ jẹ́ kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé yìí fúngbà díẹ̀ náà ni nítorí ọlọ́run sì ní ká gbádùn ọlọ́run ti fún wa ní àwọn nǹkan tó jẹ́ nǹkan halali tó pọ̀ níbi sexual relationship pẹ̀lú àwa àtàwọn ará ilé wa so ká má lọ síbi èyí tí ó tako àṣẹ ọlọ́run àti tànàbà Muhammad sallallahu alaihi wasallam ká ṣe sùúrù àmọ́ ó dàbí pé ibi tí major problem wà náà ni pé social media nísìnyí ó ti bà nǹkan jẹ́ gan seriously gbogbo nǹkan tí ó jẹ́ haram àwọn kan wà lórí social media tó yẹ pé wọ́n máa sọ bígbà tó yẹ pé nǹkan tó normal ni so téèyàn bá sọ etí rẹ̀ tí ò bá sọ ojú rẹ̀ kúrò níbi tí ó máa wò kíní yóò fẹ́ máa normal lójú rẹ̀ yóò àwọn náà wá fẹ́ mọ̀ pé kóun náà try rẹ̀ àfààní fa innaka inda sama'il qabihi sharikun liqa'ilihi fantabih àwọn tó ń lọ gbọ́ ọ̀rọ̀ wọn yẹn ò ní mọ̀gbà tí ó mọ̀ lápá nínú ìṣesí rẹ̀ náà. Naam. Assalamu alaikum. Naam. Ẹ ṣeun màmá. Jazakumullahu khair. Naam. Alhamdulillah. Ẹni tó bá ti fi ìsìláàmù lẹ̀ tó bá ní ọ̀nà ní ìwọ̀n máa gbà lórí ayé òun tó sì jẹ́ mùsùlùmí ó ti gbé gbájú gan ni o ọlọ́run ṣàánú wa ẹja tí ó kù islam alukóhánì àti sọ́nà mẹ́wàá ọlọ́run ayọ̀sọ́nà ó sọ̀rọ̀ àbáyọ fún wa o àwọn obìnrin wa nínú ọdún lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn. Kọ́lọ̀ kó bá ṣe dára fáwọn ìmáàmù wa olóyin
ìdọ́sọ̀ wọn òdodo náà ni àyà tí ẹ̀ wà nínú Kùránì tó là á mọ́lẹ̀ báyìí Ọlọ́run ní wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira. Ọlọ́run ní ẹni tó bá jà Ànábì sallallahu alaihi wasallam tó jà níyàn lẹ́yìn ìgbà t'Ànábì ti ní tọ́lọ́run fẹ́ leléyìí ní tó wà Ànábì náà ń sọ fún yín látọ̀dọ̀ Ọlọ́run ọba leléyìí wa yattabi' ghayra sabilil mu'minin tí wọ́n níbẹ̀ tún wá ń rí àwọn ọ̀nà kan míì gbà tó yàtọ̀ sọ́nà ti Islam tọ́lọ́run ti là kalẹ̀ t'Ànábì náà ti fi yé wa Ọlọ́run nínú nuwallihi ma tawalla ní tó lóun máa ṣeun làwọn Ọlọ́run ọba náà ó láyọ̀ǹda rẹ̀ lé lórí pé ṣé n tó orí ibú tó lọ fẹ́ kọjú sí leléyìí tọ̀ jòkó tí kò máa ṣe Ọlọ́run ní wa nuslihi jahannam tó bá dọjọ́ ìwé al-qiyama iná jahannama tẹ́bí wọn mú látàyè ní ibẹ̀ náà lánìkan sọ sí wàsá àtìmọ̀ sí ìrọ̀ sí ọ irú bìdé síbẹ̀ lẹ́yìn ìgbà tó wọn ti fi hàn opportunity tó pọ̀ láti fi rárá àyàn padà síwájú Ọlọ́run ọba kéèyàn ra àlìjẹ́nnà ló wá ń fẹ́ máa ra iná fúnra rẹ̀ látàrí pé ń lòdì sí tọ́lọ́run ọba àlékeọlá ṣe lófin. tí ìwé ìtì ẹ̀ wà fún gan-an ò ní pé a sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn nǹkan tó jẹ́ halal tá a lè máa ṣe tí ó gun a lórí kúrò níbi àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ bẹ́ẹ̀ ni. àwọn èyí tó wá jẹ́ haram yẹn àwọn gan ni ṣètọ́nù wá ń tì sáwọn yẹn lónìí torí irú àwọn èèyàn tí wọ́n ń wo fídíò kọ́dà àwọn tó pọ̀ jù náà àwọn tí wọ́n ń ṣe àwọn fídíò yìí àwọn obìnrin ni Ọlọ́run kó là wọ́n bẹ̀ tó yẹ pé intelomi fẹ́ fi wá followership àbí tó fẹ́ fi wá nǹkan míì náà ni bóyá ó fẹ́ fi wá kóhun hàn náà ni àwọn nǹkan tí ò dáa náà ni ṣètọ́nù yóò nìkan mọ propagate Ọlọ́run bá kọ́ sàṣàánú ibi náà ládùú sí lónìí pẹ̀lú Ọlọ́run bá subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.